Leni ni ìgbẹ́jọ́ Abdulrahman Bello tí ó ṣekú pa Hafsat Lawal wáyé ní High Court ní ìlú Ìlọrin. Ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ ní dédé agogo 9 òwúrọ̀ ní èní yìí tí wọ́n sì kó àwọn ẹlẹ́rìí wá. So lára àwọn nǹkan ẹ̀rí tí wọ́n kó wá sí ilé ẹjọ́ léní yìí ni ẹ̀yà ara Hafsat Lawal tí Abdulrahman ṣekú pa tí wọ́n gbé wá sí kóòtù ní èní yìí. Wọ́n gbé ẹ̀yà ara náà jáde ní iwájú adájọ́ léní yìí tí omi ẹkún sì bọ́ lójú gbogbo abiyamọ tó wà níbẹ̀ léní yìí. Ó lágbára gan o. Adájọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún àwọn ẹbí olóògbé Hafsat kí Ọlọ́run kó rọ́ wọn lójú kó sì tẹ́ olóògbé Hafsat Lawal sí afẹ́fẹ́ rere. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ ní ẹnu àwọn agbẹjọ́rò. I'm Barrister M.A. Yusuf. M for Mashood Agbola Yusuf. That's my name. Alright, could you please tell us what transpired in court today? Like I said earlier, as at the last adjournment, I'm representing the third defendant, Muhyiddin Suleiman. That is who I'm representing. Today, we began the hearing of the matter, and the prosecution called 4 witnesses, two official witnesses and a relative, father of the deceased, and one of our friends. They testify. The good thing about it is that all the exhibit that they were tendered, there was no nexus between that exhibit and my own client. They only related it to the first defendant, which is Abdulrahman Bello, who also in his own wisdom and wills and caprices has said that other defendant know nothing about the ongoing cases. So the matter was adjourned to 12th May 2025. And you could recall that we asked for accelerated hearing. So we all marry our diary together and we come unanimously settle for 12th May of this year. Okay, so we are coming back to this court for continuation of hearing. So how many items were admitted as exhibits today? If I'm not mistaken, it was 16 items, which include the left hand and the right hand of the deceased. So that's what they brought to court today. All right. Any other question? Padà orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́yà fún Ògo Ìlọrin, the proud sons and daughters of Ìlọrin Emirates. Ẹ ṣeun gan gbẹ́. Tí mo dẹ̀ jẹ́ watching brief counsel fún àwọn family Hafsat, ìyẹn ọmọ tí wọ́n pa. Ẹjọ́ n tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí, a rí wípé ilé ẹjọ́ ìjókòó níbẹ̀ lẹ́ni ó gùn púpọ̀ ju tàtẹ̀yìnwá lọ. Kíkẹ́ bá wọn ṣàlàyé kí ni tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n wọ̀. Ní tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lèní òní gẹ́gẹ́ bí gbogbo àṣemọ̀ pé ní last time tá wá sí court wọ́n sún ìgbẹ́jọ́ sí èní yìí. So ìgbà tí wọ́n sún ìgbẹ́jọ́ sí èní yìí fún pé kí wọ́n lè bẹ̀rẹ̀ ẹjọ́ ní pẹ̀rẹ̀wò kí wọ́n open case. So alhamdulillah àwọn èjì tí wọ́n jẹ́ pé àwọn náà ni wọ́n prosecute àwọn defendant wọ́n kó ẹlẹ́rìí mẹ́rin wá out of àwọn 16 witnesses tí wọ́n ní láti pè. So ilé ẹjọ́ dẹ̀ bí wọ́n pé ṣán ti ṣetán wọ́n náà ti ṣetán. Wọ́n pe ẹlẹ́rìí àkọ́kọ́ tí òun jẹ́ exhibit keeper tí òun ló wà in charge gbogbo àwọn exhibit tí wọ́n gbà tí wọ́n recover, be it phone àti àwọn other gadgets such as àdá, àáké àti tébù àti àwọn òògùn abẹ́ni gbọ̀ngàn àtàwọn other things like that. Then tí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́rìí tí wọ́n pè tí òun jẹ́ pé òun wà lára àwọn detective àwọn tí wọ́n lọ recover body Hafsat níbi tí wọ́n dọ̀pọ̀ ẹ̀ sí àti ọwọ́ Hafsat méjèèjì tí wọ́n bá àti ẹ̀jẹ̀ àtàwọn other things. Àwọn ni wọ́n ẹlẹ́rìí kejì òun ni ó present ẹ̀ fún ilé ẹjọ́ tí ilé ẹjọ́ dẹ̀ gbà wọlé. Ẹlẹ́rìí àkọ́kọ́ náà present àwọn àdá, àáké àtàwọn òògùn gbogbo àwọn kan báyìí, ilé ẹjọ́ gbà yẹn náà wọlé. Ẹlẹ́rìí kẹta òun ni bàbá Hafsat gangan, ìyẹn bàbá ọmọ tí wọ́n ṣekú pa, tí àwọn náà dẹ̀ testify níwájú ilé ẹjọ́ láti bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀
títí tó fi dé ibi tó dé tí wọ́n fi rọ́mọ wọn mọ́ títí tí wọ́n fi track nọ́mbà Hafsat sí ọ̀dọ̀ Abdulrahman tí wọ́n fi wá pè wọ́n tán fi fọ́ọ̀mù wọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá oní bàbá Hafsat ni wọ́n narrate fún ilé ẹjọ́ ní èní gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kẹta ẹlẹ́rìí kẹrin òun ni ọ̀rẹ́ Hafsat tí wọ́n jọ wà níbi ìkómọ ọ̀rẹ́ wọn ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn tí ó ṣẹlẹ̀ tí òun náà wá fi ẹ̀rí múlẹ̀ níwájú ilé ẹjọ́ pé àwọn jìjọ wà lọ́jọ́ tí à ń sọ yẹn ni kó tó di pé ó gba ìpè kó tó sọ pé òun bọ̀ wá kó tó fi wá lọ bá Abdulrahman kó tó wá di pé wọn ò rí mọ́ kó tó wá di pé wọ́n wá rí òkú ìpè wọn ti pa kí wọ́n wá rí àwọn ẹ̀yà rẹ̀ lóríṣiríṣi so àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin tán pé àwọn nǹkan tí wọ́n sọ in summary nǹkan tí wọ́n testify nílé ẹjọ́ nìyẹn. Ọlọ́run ọba ọ̀sán ẹlẹ́sìn rẹ́jọ́ ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó jọ mọ́ ìlànà òfin lérí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media ní àìpẹ́ yìí lọ́ọ̀yà kan sọ̀rọ̀ wípé settlement out of the court làwọn máa ń gbọ́ àwọn ò gbọ́ settlement in court rí ẹjọ́ mo fẹ́ kẹ́ enlight wa kẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ nù torí wípé péjì wa yìí péjì tí gbogbo ayé ṣàǹfààní bẹ̀ ni a bá ti wá rí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ìlú tó lè jẹ́ kí confusion wáyé àbí tó mislead ọ̀pọ̀lọpọ̀ èèyàn a gbọ́dọ̀ gbé wá torí pé ilé ẹ̀kọ́ la pe àyè tí a wà yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé lérí ọ̀rọ̀ méjèèjì rẹ̀. lórí ọ̀rọ̀ tí ẹ sọ Ọlọ́run ṣe pé àwọn ọ̀gá mi tí wọ́n jẹ́ lecturer tí wọ́n kọ́ wa àwọn náà ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí àwọn ni wọn ò bá kọ́ sọ̀rọ̀ kó tó di pé mi sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn náà ni wọ́n ní kí n máa sọ lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ẹ béèrè yẹn kò sí pé settlement méjì náà ló wà is either settlement in court or settlement out of court àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ ń pa pé kò sí nǹkan tó ń jẹ́ settlement in court settlement out of court ló wà ọ̀gá tiwa náà jẹ́ ẹni tá a dẹ̀ pọ́nlé tá a respect dáadáa ni wọ́n tán sì jẹ́ bí bàbá sí mi but notwithstanding that anything that has to do with law ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálé Ifẹ̀ ẹnìkan ò sì mọ̀ tán and that is why tó fi jẹ́ pé bóyá lọ dẹ́nì ni àbí kankan ló sọ ọ́ ní God forbid lawyers to know all the law so which means as a lawyer you cannot know all the laws ìyẹn náà máa lẹ́yìn á máa mọ̀ ní yàn bá ṣe ń bá a lọ díẹ̀ ni ṣe understand but lórí ìyẹn court settlement in court wà settlement out of court wà ok ìdí tí settlement in court fi wà ni pé ẹni tó gbẹ́jọ́ lọ kóòtù náà wípé èèyàn kan ṣe aburú fóun tó wà aggrieved òun náà lọ sí kóòtù láti lè bá a rí ìdájọ́ òdodo ó lè wá in form of pé kílẹ̀-ẹjọ́ fúnra rẹ̀ pàápàá kó intervene by settling the matter among the parties in court right there tí ò ní nídìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá ní wọ́n fẹ́ wá rojọ́ gangan proper kóòtù lè ní lágbájá kí ni tó tiẹ̀ ń fa wàhálà yìí gan nǹkan kékeré ní nǹkan tẹ̀lé settle náà wọ́n sì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ pé báyìí ṣé mo lè jẹ́ nìyẹn ó dà tó bá rí bẹ́ẹ̀ ìkíní má bínú ìkejì má bínú oníkàkó dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gbà bí wọ́n fọwọ́ wọ́nú instead tí wọ́n fi go to hearing wọ́n ti ṣe settlement in court àbí wọ́n ti ṣe by virtue of that and meanwhile in a criminal matter there is no way tí wọ́n fi lè ṣe settlement out of court without the presence of the defendant in court you are asking for pé wọ́n ṣe settlement out of court whereas court ti issue summons warrant against the defendant in a criminal matter to show cause kó wá defend the allegation against him the defendant fails to come to court kò yọjú láti ọ̀nà kóòtù you are now saying you want to settle out of court in a criminal matter you rather present yourself in court first tí court ó report ọ̀nà invitation the invitation of court is not for play it is not a joke wàá ọ̀nà ẹ̀ ná ẹ wàá ṣe wàá inform court formally tí defendant ó wà nù court báyìí tí complainant náà wà nù court báyìí a fẹ́ settle olúwa mi a fẹ́ lọ gbọ́ra wáyé ń ta a wà fúnlé ẹjọ́ ní ààbọ̀ ibi tá a sọ sí bó ṣe yẹ kó rí nìyẹn iṣẹ́ pé òun wà ń ta ó máa fi ilé ẹjọ́ ṣeré ó máa fi ilé ẹjọ́ ta kite wọ́n pẹ́ ò dáhùn
ó wá dúró síta ẹ wá ní settlement out of court ló wà kò sí settlement in court kò sí kan tó jọ you have to honour the invitation of court ẹ wàá jọ dúró síwájú ilé ẹjọ́ àtẹni tó pẹjọ́ òun àtẹni tó pè lẹ́jọ́ ẹ wàá sọ fún kóòtù pé olúwa mi o àti fẹ́ settle meanwhile gan defendant ni ó propose settlement afẹ́ settle olúwa mi ilé ẹjọ́ wàá bi ẹni tó gbẹ́jọ́ wá pé ṣé lóòótọ́ ṣe é mọ̀ sí àwọn tó gbẹ́jọ́ wà ní bẹ́ẹ̀ ni olúwa mi wọ́n ti wá rí wa ẹ̀já settle wọ́n wàá ṣe wá ní ẹ lọ settle kẹ wá fún àwa ní ẹjọ́ ní ààbọ̀ settlement yìí so bó ṣe jẹ́ nìyẹn. láfikún kábọ́ sí ọ̀dọ̀ àgbà ọ̀jẹ̀ ní associate professor Dr. Saddam Ọlọ́runṣọ́ Fágbà ẹ dákun ní àfikún tẹ̀sán náà ó yá. láfikún ọ̀rọ̀ tí brother mi sọ ṣe rí ilé ẹjọ́ ilé agbára ni ilé ẹjọ́ tá ń pè ní court ilé àṣẹ ilé ẹjọ́ ilé iyì ni ilé ẹjọ́ ilé àpọ́nlé ni ilé ẹjọ́ ilé ọ̀wọ̀ a ń pè kíní kan ní sanctity ọ̀wọ̀ àpọ́nlé iyì agbára àti àṣẹ tí ń bẹ nílé ẹjọ́ òun náà ní sanctity. How do we uphold the sanctity of a court of law of a judge? Ẹ jẹ́ ká take for instance àwọn tó ń bí wa nílé tó ń jẹ́ àwọn àgbàlagbà alé tán múlé lọ́wọ́ tá ń pè ní mọ́gàjí àbí baálé ọ̀rọ̀ ṣẹlẹ̀ nínú ilé ọmọlé kan tí ò lápọn tí ò fẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ tí ò fẹ́ kí ilé ó dàrú tó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tán máa ń sá wá bá wa tá a máa ń lọ bá kóòtù àwọn tí ò fẹ́ kí ìlú ó dàrú ẹni tó yàn bá ṣẹ̀ tó ṣe tí ò dáa fún tó bá sá lọ fẹjọ́ rẹ̀ sùn ọlọ́pàá citizen rí lápẹ̀rú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ṣẹ̀ tó mọ̀ pé tóun bá wá bá ó lè di gídígbò ẹ lè yọ ẹsẹ̀ ẹ lè yàdá ó lè di tẹ̀yìn ọ̀pá tó wá wò pé ẹ̀mí ò ní fẹ́ kí ìlú ó dàrú ìfẹ́ nira fẹ́ da ẹgbẹ́ mi kankan tó wá sá lọ kóòtù ọmọlúàbí nírú ẹni bẹ́ẹ̀ tẹ́yìn bá wá tọmọ ilé bá wá sá lọ́dọ̀ mọ́gàjì ilé tó lọ fẹjọ́ ọmọ ilé mi sùn pé ẹ̀ẹ́dí láì fi sí lágbájá ṣe sínú ẹ bá mi pé kẹ́ ẹ bá wí kẹ́ ẹ kìlọ̀ fún tí mọ́gàjì ilé àwọn tán kù ní bàbá fẹ́ nìkọ̀ọ̀kan wá lé tá à ń rí tá à ń fi ń dún níta pa ní bàbá wọn wá ránṣẹ́ sọmọ ilé kan pé ẹ lọ́ bá ń pe lágbájá wá pé kéde fẹjọ́ rẹ̀ sùn kó mọ̀ wá dáhùn kọ́mọ ilé ó mọ̀ dá baálé ilé tó bá pè lóhùn àbùkù tó fi kan baálé tilé bàbá rẹ̀ yẹn ẹ dákunjọ́ tààrà tá bá fi rú àbùkù bẹ́ẹ̀ tó bá nawọ́ ẹ̀ sínú ilé wọn sóhun lè bọ́ta kó lòun ó gbìjà wọn ìdí nìyẹn tí àwa tá a jẹ́ lọ́yà tá a fi ní duty láti protect our courts wa when somebody files a case against anybody in any court of law as soon as tí kóòtù bá ti receive process yẹn tó ti wọnú rẹ́kọ̀dù kóòtù tí kóòtù bá fi ti issue invitation là ń pè ní summons tí kóòtù bá fi issue invitation ó ti kúrò láwọ́ ẹni tó lọ fẹjọ́ sùn ẹni tó lọ fẹjọ́ sùn kọ́ ní ń pè ọmọ ilé ẹjọ́ tá a pè nílé agbára yẹn ló pè ẹ́ sẹ́mọ̀ pé ní ilé tó má sí láwọn èèyàn gidi tó bá ṣẹ́kù ọmọ ilé tó bá fàbùkù kan bá lé ilé ó yẹ kó kàbùkù lọ́wọ́ gbogbo ọmọ ilé tó bá jẹ́ ọmọlúàbí tó kù nulé ìdí nìyẹn tó fi já sí pé gbogbo àwa lawyers tá a jẹ́ agbẹjọ́rò a mọ̀ lòdì sí kí ilé ẹjọ́ ó ránṣẹ́ pé kéèyàn mọ̀ dáhùn àbí ká wá discover pé àwọn kan ni wọ́n ń bẹ lábẹ́ kó mọ̀ dáhùn yẹn yóò tún wá burú jù ká wá lọ fura mọ̀ páwọn tán dàbí irú wa tán ṣiṣẹ́ lọ́ọ̀yà bíi ti irú wa ni wọ́n lè lọ wà lábẹ́ kó sọ fún yàn kó mọ̀ dálé ẹjọ́ lóhùn tó bá pè ó bá yẹn nú jẹ́ gan kí ni fàní tó àkùtẹ́ yẹn jẹ́ lọ́ọ̀yà fún mẹkáníìkì ní workshop sí wọn welders ní tiwọn kóòtù ní workshop tiwa àwọn adájọ́ tí à ń sọ yìí tán ránṣẹ́ yìí ní iyì tàwa lọ́ọ̀yà gbogbo aṣọ tẹ̀ ń rí ta wọ̀ tó fáìn ta dùn rí tí máa wú yàn torí pé wọ́n ń jòkó à ń lọ wájú wọn láfi ń wọ̀ tí ò bá sí kóòtù tá lọ síwájú àníwò àwọn aṣọ yìí mọ́ àmọ́ ríṣẹ́ míì ṣe as lawyer àmọ́ kò lè ní ìtókè yẹn mọ́ lọ kóòtù inú ilé ibi tá a wá ń kiri ọlọ́tà tí ń lọ gba iyì àtàpọ́nlé ọ̀hún kírú ilé bẹ́ẹ̀ wọ́n wá ránṣẹ́ pé yàn pé kó mú àkànmọ́ dáhùn lọ́yà tó bá jọmọlúàbí tí ìjẹ́ lọ́yà sì bàbàrà sí kò yẹ kó lè lò wọ́n ẹ jẹ́ kí n fún yín ní instance nígbà tá à ń ṣe kéèsì ta lọ́lọ́run níbí
gẹ́gẹ́ bí mo fẹ́ fi fún yín ní illustration ọ̀rọ̀ tí brother mi barrister Àjàsá sọ ni nígbà tá à ń ṣe kéèsì ta lọ́lọ́run níbi few years ago yes nípa ìyáká la lọ gbé ta lọ́lọ́run náà ìgbà tó ń invite òun náà ní ọmọlúàbí tí ò honourable invitation court nígbà tá a gbé e débi tó dénú kóòtù tán lòun àtàwọn èèyàn rẹ̀ sọ fún ilé ẹjọ́ pé ẹ dákun ẹ fún wa lọ́pọ̀tunity ká lọ bẹ àwọn tá a ṣẹ̀ ká ṣẹ́tù kóòtù sì bí wá pé kí n la rí sí i àní dúnbú ẹ̀ náà bẹ́ẹ̀ bá ti dé tó bá ní mo gbà pé ń ṣe é dáa ẹ jẹ́ ń lọ túbá á dẹ̀ fún wọn lọ́pọ̀tunity lẹ́yìn yẹn ni wọ́n ṣègbésẹ̀ tán lọ bó níwá tán lọ bẹ́ lẹ́hùn yìí wọ́n lọ bẹ lágbájá làkàṣìbì àti ládòlà láfi padà parí ọ̀rọ̀ yẹn tó fi rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ tí bọ́dà mi sọ yẹn ọ̀rọ̀ tó níye lórí tó dẹ̀ wúwo ni kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àtàwọn òwà káàkiri ayé àti gbogbo àtàwọn ṣiṣẹ́ agbẹjọ́rò kò sí àpọ́nlé lára kí ilé ẹjọ́ ránṣẹ́ péyàn kéèyàn máa dáhùn àbí kéèyàn máa ran àìní ọ̀nà invitation ilé ẹjọ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà téèyàn bá wò téèyàn bá ń gbà ràn lọ sí kòkò sásun ni sàárẹ̀ ara rẹ̀ ní bàjẹ́ kò sẹ́nìkan kan tó bọ́ níbi kọ́lọ́hún ó kádàrá kí wọ́n yàn ládájọ́ nu gbogbo àtàjòkó ìtàdúró tàǹkìrì káyìí náà ní téèyàn bá ṣe fáwọn tí ń já dájọ́ lónìí lọ́nà àbùkù kọ́lọ́hún bá kádàrá kí wọ́n náà di adájọ́ wọn kan lábùkù yìí tí ó jọ bẹ́ẹ̀ àbí tí ó jù bẹ́ẹ̀ lọ béèyàn bá sì dá adájọ́ ọlọ́run mọ̀nà tí ó gbà náwó dédé àbùkù tó ṣe dédé kálukú sí kò níbi ìjẹ́ lọ́ọ̀yà náà ẹ ṣeun àdúpẹ́ fún ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sàn-án nípa kéèsì tí àwa wá fún Leni tó jẹ́ ti Abdulrahman ká tó yà síbi ẹ̀kọ́ ayé lẹ́kọ̀ọ́ torí wípé akọ́nilẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ní péjì táwa ń bẹ̀ yìí àwa táwa jẹ́ student ní àwa la fẹ́ kẹ́kọ̀ọ́ lábẹ́ yìí a sì wá rẹ́kọ̀ọ́ náà gbà wọ́n lórí kéèsì ẹ lè brief wa lórí ọ̀rọ̀ tí barrister Àjàsá tí wọ́n ti sọ tẹ́lẹ̀ àti déètì tí wọ́n àjọ bí brother mi ṣe wí yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí kò sí àyọkúrò níbẹ̀ kódà kò sáfikún tí n bá fẹ́ wá sí share to myself because wọ́n ti fún wa ní update tó pé pérépé lórí ẹ̀ ẹjọ́ ti bẹ̀rẹ̀ nísìnyí ti ń lọ kọ́lọ́hún kó dá ẹ̀ ní gbogbo wa sí kọ́lọ́hún kó sì kún wa kárí ìdájọ́ òdodo níbẹ̀ next week Monday ni wọ́n àjọ náà sì ti ṣe on the 12th of May 2025 ní the same venue the same night. adúpẹ́ fún ọlọ́run tó bá wa sáyé lẹ́sàn-án ọlọ́run jẹ́ àmọ́ rí yín wá báwo lágbára ọlọ́run àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé àpòfilé ìdágbére fún dèdè àsìkò yìí náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. mi ò fẹ́ dá sọ̀rọ̀